Africa Content TV. láti lè ní ìdí tí ò ní bá fẹ́ yóò kí ní sí ní ẹ̀rọ tara pé láàbájá ìgbà àṣẹ ìjìnlẹ̀ pé bó ṣe ṣe láàyè ní àlàáfíà láàbájá ọlọ́run bá tẹ̀ ní ìjìnlẹ̀ ó jẹ́ gbàgbé ẹ̀fọn lọ́wọ́ sí. ẹni tó bá ní ìṣẹ̀ṣẹ̀ ẹ̀fọn ìdílé bá àṣẹ ìgbà àṣẹ ìjìnlẹ̀. Àwọn òkú ní sọ̀rọ̀, akọ̀ọ́pẹ̀ já ní alágbàmọ́ àti ìròyìn fẹ́. Ọdún máa sọ̀rọ̀ ẹgbẹ́ àṣẹ ìmọ̀. Àwọn ẹlẹ́gbẹ́ àmì àṣọ̀rọ̀. Kò ṣe gbogbo tó máa ṣẹlẹ̀, la máa fún lésì. Àwọn àkáàtì sọ fún mi pé gbogbo ọ̀tí ń gbọ́gbọ́. Wọ́n ní máa máa bẹ̀ sísí lábàkàbà àṣà. Àwọn ẹgbẹ́ àjọṣe ọ̀rọ̀ tí ń ká sọ̀rọ̀ aláàbílà àwọ̀ká èyí ṣe tó lè bọ̀. Ìfọ̀rọ̀ lọ́nà lọ́wọ́ àgbàkà bàbá sí. Ẹlẹ́lẹ́ àwọn orí ẹlẹ́wọ́ àwọn ìwọ̀n orí abúlé lábọ́dà ní àdàbí orin wọn. Ẹlẹ́lẹ́ òmìnira bá àwọn ọ̀tún ọlọ́wọ́ ọba làbága ní ọdún ẹgbẹ́ sí. Afọ́dù àwọn ṣe àwọn abúlé ọba ọba bá àwọn sílẹ̀ fún táì. Former president. Àjọyọ̀ Abọ́lájí Istanbul ìjọba tí wọ́n ń àbájábá àṣọṣe gbogbo méje lẹ́gbẹ́ yáyá nípa máa wù. Olórí gbọ́dọ̀ sí bọ́ọ̀kì ojú mẹ́tọ̀ kí èrè àbájábá àṣọṣe òṣìṣẹ́ gbẹ́lẹ̀. Wọ́n á pín iṣẹ́ ètò ìpínlẹ̀ àbáńkà ọkọ̀ orí àjọ̀dá Abọ́lájí ìrànwọ́ kúrú tó pẹ̀lú gbogbo ìwọ̀n iṣẹ́ àbájábá àmì tó ṣe pé àwọn ọmọ ètò ìwọ̀n ìwọ̀n ìbáṣẹ́. Ẹgbọ́n káàbá gbóbi tí kò tàwà tó ọjọ́ kọ́kọ́ lè làbájábá àti àgbẹ̀ká ọba lórí tí kò tàwà tí wọ́n gbé pápọ̀ sí làbájábá àti kí làbá ṣe. A máa fòrò ìlà àgbàgbà gbà sí bá lórí tí bọ́tà tó wà tí wọ́n pé pápọ̀ sí làbájábá àti lórí pé a máa rìn lórí ẹ̀ kí la máa ṣe a máa fòrò ìgbà àti wọn àwọn àti láti kọjá lórí ẹ̀kùn ní ṣe ọjọ́ ìjọ ti ṣe tẹ́lẹ̀ ẹ̀kùn ṣe tọ́jà ìjọ ti ṣe tẹ́lẹ̀ ẹ̀rọ àbájábá àti èèyàn tó bá fẹ́ràn ní àbájábá àti kò ní business life ní ìbáṣe ẹ̀ka ti gbé lójú lórí mọ́ni dọ́ọ̀bí vice president Lọ́wọ́ Ṣáàbà dọ́ọ̀bí gbogbo ẹ̀yin gómìnà bẹ́ẹ̀ ti gbà ẹgbẹ́ bí ẹ̀yin gómìnà bẹ́ẹ̀ ti gbà bẹ́ẹ̀ ti gbà ṣe láti fẹ́ ìwé làbájábá àti ọ̀fẹ́ ẹ̀gbọ́n ajúkú. Gómìnà Àbújá gómìnà ti gbòkè òwe gómìnà lẹ́kọ̀ọ́ ìpè gómìnà lẹ́kọ̀ọ́ ìpè gómìnà ọ̀lẹ́sùn gómìnà lẹ́kọ̀ọ́ ìpè.
jí fẹ́ ọ̀pọ̀ tó sọ́dún. Lọ́wọ́ tó máa bí ká ọmọ rí ẹ. Ọmọ tó bí àdé tẹ́lẹ̀ àwọn mo ní ẹgbẹ́ ìgbà òun ṣe ìjọba tó bí àdé. Ọmọ tó bí àdé ìgbà òun ṣe ó máa ń tẹ ara tó ṣe òun ṣe. Ẹgbẹ́ àdé ti àwọn agbèrè àrùn mẹ́ta. Ọba tó ní adé ayọ̀dé ọjì náà rẹ̀ ló ṣòro. Thank you, bàbá ẹgbẹ́ta. Ẹ̀yin akúlẹ̀ láàrín bàtà aláàbò mú púpọ̀ ṣe ọṣọ́gbọ́n. Ẹgbẹ́ gómìnà Kaduna bẹ̀rẹ̀ mi. Ọjọ́ Nàìjíríà. Àwọn ti bàbá dídá. Pẹ̀lú náà kanú ìṣẹ̀lá mọ́mí. Ẹ̀yin ti Kaduna, ẹ̀yin ti Sokoto, gbogbo ilẹ̀ Haúsá, gbogbo ẹ̀yin gómìnà ọ̀dọ́ ti gbà. Ẹ̀yin bẹ̀rẹ̀ sí ìgbà alábàgàbà àti àdó ti ní owó. Gómìnà ló kún sí èrè tí pẹ̀ níbi. Gómìnà lọ́yọ̀ sí èrè tí pẹ̀ níbi. Nígbà tó kú ní láàrín mẹ́ta, láàrín ẹbí tó. Gbogbo ìlú, gbogbo àgbáyé, wọ́n ti mọ new president. Àìmọ̀síkò olúkúmọ̀nù ní àlàáfíà àwùjọ lórí wa. Vice president, Comrade Sharafa. Àwọn ọmọ executive láàrin ilé ìpínlẹ̀ láàrín bàtà aláàbò tó máa yá wọn. Ìyẹn ò lè kà wá. Ó kù sí wọn náà láàrín bàtà aláàbò láti. Mo ti lé ní ààbò ní ìgbàlẹ̀. Pẹ̀lú náà kanú ìṣẹ̀lá mọ́mí. Ẹ̀yin ti Kaduna, ẹ̀yin ti Sokoto, gbogbo ilẹ̀ Haúsá, gbogbo ẹ̀yin gómìnà ọ̀dọ́ ti gbà. Ẹ̀yin bẹ̀rẹ̀ ti gba alábàgàbà àti ààrẹ ti ní owó. Gómìnà ló kún sí èrè tí ń bọ̀ nínú. Gómìnà lọ́yọ̀ sí èrè tí ń bọ̀ nínú. Lagos State tún ní láàrín mẹ́ta aláàbò ń dúró tó. Gbogbo ìlú, gbogbo àgbáyé, wọ́n ti mọ ní president. Àìmọ̀síkò olúkúmọ̀nù ní àlàáfíà àwùjọ lórí wa. Vice president.